ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́fà balẹ̀ fún adáda fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún yín ẹ wo gẹ́gẹ́ bí tí mo bí tá ò bá ti rí àwa kì í sọ pẹ́pẹ́yẹ pọnmọ mẹ́wàá ti ṣẹlẹ̀ ẹni ló máa jáde tán tó faraya tó tú pẹ́ẹ́pẹ́ẹ́ àṣírí tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ẹgbẹ́ tẹ́ nǹkan bá gbọ́ lè máa ṣe kí ló fà tẹ́ni ibi táwọn àṣírí tó tú lè tó báyìí ẹ wo gbogbo ẹlẹ́mọ̀dá fáàlì láti tẹ̀ gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa tó bá ìgbà púpọ̀ lè tẹ̀ ń da àpòpọ̀ ní ẹbá subscribe like comment kẹ́ share ẹlẹ́mọ̀ ìjọba àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ètò ìtìmọ̀ fún ìtẹ̀ nígbà fi ṣùgbọ́n ìmọ̀ àti òye kẹ́mi sọ pé fídíò wọn àlẹ́ ìta máa play fún fídíò náà rèé ẹ ká wò ó. a sì lè dákẹ́ kódà mo ní àwọn ọ́díò kan tó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. tálíkà ń jìyà o aláìní ń jìyà mẹ̀kúnnù ń jìyà mo ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí n ṣe kọ́rọ̀ ìmá já síbi tó já sí láàárọ̀ kùtùkùtù àná ṣùgbọ́n ó já síbẹ̀ nǹkan tí mo mú lọ́wọ́ yìí charges ni àwọn ọlọ́pàá ni wọ́n kọ charges tí ọlọ́pàá kọ yìí ni mo fẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà bá wa ṣiṣẹ́ lé lórí o wọ́n ní mọ́gàjí kan nìbàdàn àbí nílùú bòmíì ó tiẹ̀ lé mọ́ jẹ́ ìlú Ìbàdàn gan kí wọ́n fi pé Ìbàdàn ó lóun wà nú ẹgbẹ́ kan tí ó jẹ́ pé ẹgbẹ́ yẹn èèyàn gbọ́dọ̀ mọ́ fi gbogbo ẹnu sọ pé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lèèyàn kan ti jáde tó ṣerú nǹkan bẹ́ẹ̀ èmi ọ̀gbà ọ̀pá ọmọẹgbẹ́ yẹn ni. ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí àbíkọ́ lọ́wọ́ ṣàánú wa o tẹ́ bá wo àkọlé ọ̀rọ̀ tẹ́ ń wò yìí mo sọ pé tálíkà ń jìyà tálíkà kúùyà aláìní kúùyà aráàlú kúùyà ẹ tí ò léèyàn kúùyà. ọmọbìnrin kan ní làwọn òbí ẹ̀ náwó lé lórí gẹ́gẹ́ bí kálukú ṣe náwó lọ́mọ tiẹ̀ náà lé lórí pé kó wọ́n jẹun ọmọ. orí ọ̀kadà ló wà ní. márùn sẹ́lọ ni àwọn mẹ́ta ni o. àwọn èèyàn ìkẹta náà kọ́. wọ́n ní 50 ní. ó mú ọjọ́ Sunday ọjọ́ Sunday ìní ìmọ̀kọ́bọ̀lé tí àwọn òbí rẹ̀ tí wọ́n fẹ́ ṣe mọ̀mí mọ́ introduction a graduate of the Polytechnic Ibadan táwọn òbí ẹ̀ ti náwó lé lórí aláìní làwọn òbí rẹ̀ ní ọjọ́ Wednesday tí í ṣe ìjẹta lọ́wọ́ ìrọ̀lẹ́ aago méjìlá ní ọwọ́ aago méjìlá ọ̀sán lágbègbè Ìwó road nìbàdàn àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ inú ọkùnrin kan tó jẹ́ olówó tó jẹ́ ọlọ́rọ̀ tó jẹ́ èèyàn ńlá láàrin ìlú tó lè máa bọ̀ kílẹ̀ ọmọ mi tí ọ̀sẹ̀ tí ó mú sí iná wa mọ́tò lọ bá àwọn ọmọ mẹ́ta ó sì fi mọ́tò cross wọn ó gbá wọn ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ ọmọbìnrin tó mọ́kọ́ bọ̀ lé lọ́jọ́ Sunday yìí ó kú lójú ẹsẹ̀ ìkejì náà kú wọ́n du ìkẹta wọ́n gbé lọ sí ilé ìwòsàn ní ìkẹta wà lórí yóò kú yóò yè báyìí ẹ̀wà mọ tó bà nínú jẹ́ jù ní pé ẹni tó wa mọ́tò yẹn kò láǹfààní àti wa mọ́tò lábẹ́ òfin nítorí pé kò ní driver's license lásìkò tó wa mọ́tò yẹn lẹ́yìn tí wọ́n ju ẹ̀mí àwọn yẹn tẹ́ pé àwọn méjì ti kú tán ọ̀rọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá wọ́n gbé délé sí ọlọ́pàá ní ìjẹta bí ọwọ́ aago mélòó ilẹ̀ délé sí ọlọ́pàá ní alẹ́ ọwọ́ alẹ́ bí aago méje ìní wọ́n gbé délé sí ọlọ́pàá tó wà ní Ìwó road Ìbàdàn ní Textile Grand lọ́wọ́ alẹ́ aago méje ṣùgbọ́n gbà tó di àárọ̀ ọjọ́ kejì àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà délé sí ọlọ́pàá tí mi ò ní sọ gbà tó di àárọ̀ ọjọ́ kejì àwọn òbí ọmọ rí wípé báwọn ṣe ń wò yìí ó dàbí pẹ́ni ìlẹ́nu pẹ̀lú bí ṣe ń pe àwọn èèyàn tí sì fọwọ́ gbáyà pé kò sí tí ó ṣẹlẹ̀ tí àwọn tí ń pè bọ́ bá pẹ̀lómi àní ọ̀nàrẹ́bù lágbájá apẹ̀lómi àní chief lágbájá òun ti wà bí nǹkan bá ìṣẹ̀lẹ̀
àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ Nàìjíríà aago 7 alẹ́ ó ní wọ́n gbé ẹni ìdọ́dọ̀ ọlọ́pàá o ìgbà tó di torí pé èmi máa ń sọ fún yín máa ní ẹ má ṣe jungle justice ìdí tá a fi ní ẹ má ṣe jungle justice ní tá à ń ṣe ìdí tá a fi ní ẹ má ṣe jungle justice ni wípé a mọ̀ wípé tẹ́ ẹ bá tọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ á rí ìdájọ́ òdodo gbà fún yín ṣùgbọ́n òwe tí ń bẹ lọ́wọ́ mi yìí ó ń béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ń béèrè ìbéèrè oríṣiríṣi lọ́wọ́ ìjọba ó ń pe àwọn agbófinró ó ń pe àwọn amòfin wípé kí ni wọ́n ń pè ní manslaughter kí ni wọ́n ń pè ní murder kí ni DPP wà fún ẹjọ́ wo ó ní májísírèètì lágbára àti dá ẹjọ́ wo sì ni májísírèètì ní ọ̀lágbára àti dá kò yé wa mọ́ o mo sọ̀rọ̀ kẹ́ńjọ́ ní mo ní kọ́lọ́ wọn ṣàánú wa pẹ̀lú ẹ̀ka àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn tó dá ṣe pọ̀ tó ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rù Ọlọ́run rárá màá ka tó wà lọ́wọ́ mi yìí I could remember vividly the first time in the year 2017 that I had issue. I knew what happened then. My matter was unable to be charged to court without the legal advice from Nigerian police. The legal department must be aware of a matter like this before it could be charged to court. I don't know. There may be a lot of lacuna in Nigerian constitution that the legal luminaries, legal practitioners need to break down to us. As in, awata jaralu, for us to understand better. Please, I'm not here to question the decision of the court. I'm not here to challenge the decision of the court. I am not here to expose anything that has to do with the judgment of the magistrate. But I'm questioning this charge, and I'm questioning why will somebody that killed 2 people, why will somebody that killed 2 persons will be go to court with this charge? Why ti magistrate ń dájọ́ ẹni tó pa èèyàn méjì láì ní driver's license? Is it not even a criminal for somebody láti máa wa mọ́tò without driver's license? And at the end of the day ó wá pa èèyàn méjì and ó wá jẹ́ pé tá a fi gbé lélẹ́yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹni tí wọ́n pa ọmọ rẹ̀ wà ń bí ẹni tó fowó nápò rán ọmọ lọ skul tẹ́ pa ọmọ rẹ̀ wà ń bí o. And you know the problem ọmọ kejì tí wọ́n pa ọmọ méjì lẹ́ni tó bí ọmọ ẹ bí ọmọ méjì péré ọmọ àkọ́kọ́ ó wà nínú problem yóò kú lóye ni wọ́n tún gbọ́ pé ẹnìkan tún wa mọ́tò òfin pa kejì. So irú ẹni yẹn ó dẹ̀ lè máa make call wípé kí wọ́n máa bó ń pe o àwọn fẹ́ wọ court báyìí àmọ́ magistrate tí ó ṣèdájọ́ eléyìí ká tètè máa tẹ bọ́tì. A dẹ̀ lọ sí police station láàárọ̀ ọjọ́ kejì wọ́n mú ẹni yẹn ní 7 p.m. láàárọ̀ ọjọ́ kejì by 9 a.m. What are you telling me? By 6 a.m. Let me say 7 a.m. Let me put it that way. Ẹ jẹ́ fún ọ ní grace 7 a.m. láàárọ̀ ọjọ́ kejì àwọn ọlọ́pàá ti gbé ẹni yẹn sínú mikra wọ́n ti gbé lọ sí court ní 7 a.m. wọ́n dẹ̀ jókòó sí court yẹn títí di 9 tí adájọ́ dé ìyẹn magistrate court níbàdàn north east níbàdàn north east. Investigation mélòó lọ́lọ́pàá ti ṣe kí ló ń kọ́ ọlọ́pàá lójú investigation mélòó lọ́lọ́pàá ti ṣe tẹ́bísáré rọ̀ṣẹ̀ lọ sí court láàárọ̀ ọjọ́ kejì kí ló ń kọ́ ọlọ́pàá lójú ẹ wá jẹ́ béèrè irú charge wo náà fi wá gbé ẹni yẹn lẹ́jẹ́ kí n ka charge ni mo fẹ́ kà fún yẹn ọmọ Nàìjíríà o ẹni tó pààyàn méjì láì ní driver's license tí ó sì tún já wípé ẹnìkẹta wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nítorí pé aláìní làwọn tọmọ wọn kú
ní ò question ilé ẹjọ́ lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n wọ́n faraàlú ní report charge táwọn ọlọ́pàá kọ. I communicated the PPRO, Oyo State Police Command. He spoke very well, very intelligent man. Gbogbo ògbésẹ̀ láti prevent kí wọ́n gbé ẹni yẹn lọ sí court láàárọ̀ àná pẹ̀lú irú charge eléyìí it proves abortive. It proves abortive. Àwọn ọlọ́pàá yẹn go ahead pẹ̀lú charge eléyìí fún ẹ̀tọ́ pààyàn méjì. Ẹ mọ̀ gbọ́ o, kò fi mọ́tò gbá yẹn o, kálẹ̀ nìyẹn fẹ́ kú o. Kì í ṣe pọ́ kéèyàn lẹ́sẹ̀ o, kì í ṣe pé mọ́tò méjì gbára wọn o, ẹ máa gbọ́ charge o. The Chief Magistrate Court, Oyo State of Nigeria, in the Ibadan Magistrate District, holding at Ibadan Northeast, Iwo Road, Ibadan, charge number 062MY 2025, Commissioner of Police versus Ogunsesan Samson, male, 59 years, that you, Ogunsesan Samson, male, on the 6th of August 2025 at about 12:30 p.m. at along Iwo Road, Ojo Express Road, Ibadan, in the Ibadan Northeast Magistrate District, being the driver in charge of one Lexus X6 460 with registration number YAB 772EH, drove in a dangerous manner and caused the death of Abimbola Rasaki, female, age 22 years. Akisola Israel, male, age 27 years, and thereby committed an offence contrary to Section 18, punishable under Section 81 of Road Traffic Act Cap 145 Law of Oyo State, Nigeria, 2000, Traffic Law. Count 2. That you, Ogunsesan Samson, male, on the same date, time and place, in the aforementioned drove in a dangerous manner to cause a fracture injury to one Peter Ogbu, male, age 32 years, and thereby committed an offence contrary to Section 18, punishable under Section 81 of Road Traffic Act Cap 145 Law of Oyo State, Nigeria, 2000. Count 3. That you, Ogunsesan Samson, male, on same date, time and place, in the aforementioned Magistrate District, and drove on Lexus 6 X460 with register number YAB 772EH on public highway without driver's license, and thereby committed an offence contrary to Section 7, subsection 1 of Road Traffic Act Law of Oyo State, Nigeria, 2000. Ẹ̀ṣẹ̀ tó mú date of arraign 7th August 2025. SP Adegbayo Wuraola, Division Traffic Officer 1, the Nigerian Police, Agodi, Ibadan. Traffic officer inú ẹ kó gbé irú ẹjọ́ ìlọlé ẹjọ́ ẹni tó wa mọ́tò tó pààyàn méjì tẹ̀fi traffic offence gbé ẹni tó wa mọ́tò láì ní driver's license tó pààyàn méjì tẹ̀fi traffic offence gbé kí lẹ ní kí adájọ́ dá nígbà tí ọlọ́pàá ti bà kéèsì jẹ́ kó tó déwájú adájọ́ wá fún ẹni ẹni bẹ́ẹ̀lì kó mú yàn méjì wá pẹ̀lú àwọn nǹkan kan ó sì fún ní bẹ́ẹ̀lì. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó ti pàfẹ́ẹ̀tì bẹ́ẹ̀lì ẹ̀ kó ti wà nínú ilé ó lè máa jẹun lọ́wọ́ tó bá ti pàfẹ́ẹ̀tì bẹ́ẹ̀lì ẹ̀ ó lè máa sùn lọ́wọ́ tó bá ti pàfẹ́ẹ̀tì bẹ́ẹ̀lì ẹ̀ kódà ó lè máa jó lọ́wọ́ nítorí pé wọ́n are connected. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀tọ́ pààyàn méjì pẹ̀lú mọ́tò wíwà láì ní driver's license ẹ̀fi traffic offence gbé offence tí wọ́n fi gbé ẹ̀tọ́ jáná ẹ̀fi traffic offence gbé offence tí wọ́n fi gbọ́kadà méjì tó gbára wọn ẹ̀fi traffic offence gbé mọ́tò méjì tó gbára wọn tí kò sẹ́ni kankan ẹ̀fi traffic offence gbé ẹ̀tọ́ overtake lọ́nà tí ò tọ́ ẹ̀fi traffic offence gbé offence tá fi gbérú àwọn yẹn lẹ́fi gbé ẹ̀tọ́ pa
èèyàn méjì lẹ́ẹ̀kan náà without driver's license because it's connected. ẹjọ́ wo lẹni kádájọ́ ó dá kò sí homicide mọ́ ní ìyájọ́ kú ni irú kéèsì tó yẹ kó kú síbẹ̀ yẹn ni kí ló kan iná ojú tẹ̀sán gbé lọ court ẹ̀dá ti ṣàlàyé fọmọ Nàìjíríà tó bá dẹ̀ jẹ́ pé mi náà ni ìmọ̀ tí mo ń sọ àbí mo wà carried away by emotion ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ ká mọ̀ kò tá a wà but I tried all I could látàná títí dàárọ̀ yìí I have to talk. This is what I'm being made for. This is why I'm still living and this is my calling. I have to say it the way it is. Àwọn tó pọ̀ mọ́ wọn wà ń bí they cannot be crying in my presence and I turn my back at them that I'm less concerned. Irrespective of your dignity, irrespective of your level of connections in the society, the life matters. The life matters. You took 2 lives. ọ̀pààyàn méjì lẹ́ẹ̀kan náà ọsọ ìyá ọmọ yẹn di aláìrọ́mọ ẹ̀ mọ́ ọsọ bàbá ẹ̀dá aláìrọ́mọ ẹ̀ mọ́. You are now telling us how connected you are. This will not move. This will not fly. We won't take this. ọmọ Nàìjíríà kíbi tẹ́ bá ti ń gbọ́ mi jákèjádò àgbáyé chaati yẹn nìyẹn o. níbo ni manslaughter wà? tí mọ́dúrà ò bá lè gbé ó yẹ kí manslaughter lè gbé. ẹ̀yin ọlọ́pàá náà lè mú wá gbogbo ìgbà tẹ́ sọ wá dẹni tó mòfin. tí mọ́dúrà ò bá lè gbé ó yẹ kí manslaughter lè gbé. màmá ẹ máa bọ̀ bàbá ẹ máa bọ̀ ẹ̀yin wọ́n pọ̀ ọmọ yín mò ń gbọ́. èmi ní ẹgbàá mi ọmọ Nàìjíríà o ọmọ mi mọ kọ́ ọmọ Sunday wọ́n ti fi lọ́jọ́ mi wọ́n ti ń bá sífísà rẹ̀ àwọn èèyàn ọkọ rẹ̀ láti lọ sí kéde ara ìyá ti jẹ mí o ẹ gbà mí o wọ́n ti fọ́ kọ́ ọmọ ẹgbà mi ọmọ Nàìjíríà ẹgbà mi ọmọ yóò jẹ mí gbé ọmọ ọ̀dọ́ alámúlámù ń ṣe tí mo fi ràn wọ́n nílé ìwé ẹgbà mi ẹ ṣàánú mi o ẹgbà mi o alájí ẹgbà mi ẹ má jẹ yá ọjà yìí gbé wọn ti fẹ́ fọwọ́ lágbá mi lójú ẹ ṣàánú mi. Mọ́tà mi kú òǹdí iṣẹ́ ni pọ́mọ mi ti kú ìjẹta ẹ ṣàánú mi ẹ má jẹ yá ọjà mi gbé alábàárọ̀ mi nù olùbàdàbọ̀rọ̀ mi nù ẹ ṣàánú mi ìyá jẹ mí ẹ má jẹ yá mi ó gbé ọmọ ọdún ló ń jẹ mò ń ṣe mo lè dákọ ọbẹ̀ mọ́ lọ bèèrè ẹ ṣàánú mi gbèsè mo jẹ débẹ̀. kẹwàá wọn wo obìnrin tí ó sáré gbé kéèsì lọ kóòtù yìí tó kọrú chájì rádaràda ìfẹ́ tó pààyàn méjì obìnrin ló náà o ọ̀sẹ̀ tí ò mọ ibi tí obìnrin kọ̀dí sí bímọ ká tó sọ pé kí aboyún kọ́kọ́ ìdí sí náà o obìnrin ló náà o kò dúró dé DPO rẹ̀ ó ti sáré gbé mọ́tà yẹn lọ kóòtù pẹ̀lú chájì rádaràda yìí nígbà tí mọ́tò méjì gbára wọn tí àwọn tọ́rọ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ sí ò bá lè interpret charge ṣé wọ́n léèyàn ni àwọn ènìyàn sunkún débi òru àná ni mo bá wọn ìyá yìí bí tí wọ́n sunkún tẹ́ ń gbéra yìí lẹ̀ òru àná ni mo bá wọn bẹ̀ you know the funny thing gbogbo recordings tí àwọn family ọmọ tí wọ́n pa tí wọ́n ṣe tí wọ́n fi dé police station ọlọ́pàá gbà náà wọn ó dẹ̀ delete from their phone ó gba phone lọ́wọ́ àwọn ẹbí victim ó dẹ̀ delete kódà ó tún sọ fún wùmọ̀ yẹn pé òun lè lock it up police station ìdí àpẹ̀mbí texting ground police station testing ground in B. I have nothing against the police, but I have a lot against injustice. I have a lot against injustice. ọmọ Nàìjíríà àwa oníbọn o àwa ọ̀làdà ṣùgbọ́n a ní voice tí ẹ bá ń pa ohun ọmọ nẹ̀pẹ́ lè pa wọ́n gbé kò sí tá a lè ṣe fún ọkùnrin tó pa ọmọ yìí tí ó di ẹ̀mí ọmọ wọn ṣùgbọ́n wọ́n fẹ́ ìdájọ́ òdodo bọ́ọ̀lù yóò ṣe pa ọmọ tí ó tún máa ṣe báyìí bọ́ọ̀lù yóò ṣe pààyàn tí ó tún máa ṣe báyìí pé kò sí tí ó ṣẹlẹ̀ we won't take this ọmọ Nàìjíríà ẹ dákun we are calling on Oyo State Commissioner of Police ẹ fún wa ní additional charge ẹ lè gbé charge ní ìjáde ẹ lè ṣe additional charge nígbà tọ́rọ̀ tèmi ṣẹlẹ̀ ń jò ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́kọ́ charge oríṣiríṣi ẹ lè kó additional charge
gbogbo Agodi tí mò ń pò yìí Agodi Ọlọ́run fẹ́ kí n mọ òfin ká lè mọ tó di aráàlú àti tó tù ní. Please ẹ lè ṣe additional charge. CP Fẹ́mi Haruna. Ó dùn mí pé mi ò tí ì meet CP Fẹ́mi Arúlógún the new CP CP Fẹ́mi Haruna. Ó dùn mí pé mi ò tí ì meet yín. I'm welcoming to Oyo State. I'm using this medium to welcome you to Oyo State once again. This is Oriyomi Amusat, and this is what I'm known for. I know you will never condone indiscipline. I know this is not your style. These people have been into this business for long. Please, sir, we have to put an end to this indiscipline. This unprofessional attitude of some police officers. Please, sir, we have to do something about this. I learned you're a very good person. I've made my research. I've conducted a lot of investigation. Even if you have any new commissioner of police in Oyo State, I will do my investigation, sir. I was made to realize that you are a disciplined officer. You are a very straightforward boss. Please, sir, help us to investigate this. Please, sir, I have communicated the PPRO in Oyo State. Please, sir, do something about this. We are not comfortable with this. We are not satisfied with this. This is injustice. This is cheating. Please, we cannot agree with this charge. Kí ọlọ́pàá gbé charge gidi lọ síwájú adájọ́ kádájọ́ lè dá ẹjọ́, wọn lè gbé charge gidi déwájú magistrate kí magistrate dáwọ́ ẹjọ́ yìí. A ní kẹ́ lọ tọ́jú máa yẹn sí prison kán fi gbé ẹjọ́ lọ sí high court ní wọ́n wá gbé kéèsì yẹn lọ sí DPP. Everything based on DPP advice. DPP advice ló máa sọ irú ẹjọ́ tí wọ́n dá fún. Please, we are on this. Please ìgbésẹ̀ tẹ́ gbé yóò lè jẹ́ kẹ́ tọ́ dáná lọ bá family tọ́pọ̀ àwọn èèyàn rẹ̀. Pẹ́pẹ́ gbégbèsè gidi yóò lọ bá family wọ́n mọ̀ bí ó ṣe bá wọn sọ̀rọ̀. Wọ́n wá wò pé ọmọ àwọn ti kú ẹja ṣe báyìí ṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́ gbé yìí ó jẹ́ kí ẹni tó pààyàn kó tún máa tẹ àwọn tó pààyàn wọn lójúmọ́lẹ̀ pé kò sí dẹ́ ṣe. Please do something about this. Bàbá kí lè fẹ́ sọ? Kí lè fẹ́ lórí kú ọmọ yín? Ọmọ Nàìjíríà gbà mí ni o. Ọdún ẹgbẹ́ dájọ́ òdodo ni o. Ó fi ń gbà wá lójú ni o. Ọmọ mi mú ọmọ kan bọ̀ wá lé ní ọdún ní Sunday tí ń bọ̀ yìí. Ó ti ṣe físà rẹ̀ ọkọ rẹ̀ ti ṣe físà fún un pé báwo kọ́ ọmọ bá ti ṣe tán kọ́ ọmọ ọ̀bọ. Ọ̀kadà mò ń gún o. Tí mo fi tọ́jú ọmọ mi o. Tí mo fi ń rán lọ léèwé o. Ìyá rẹ̀ ọmọ ọ̀dọ̀ ni ìyá rẹ̀ lọ ṣe o. Ẹ̀dá kò ìjà lóòjó mo fẹ́ o. Ẹ̀jọ̀ torí Ọlọ́run o. Ẹgbà mi o. Agídí àwọn ọwọ́ aláwọ̀ fi gbá wa lójú o. Àti ṣe bá léèyàn ní o, ẹgbà wá o. Àti ní pa léèyàn ní o. Àti ní pa léèyàn ní o. Ẹ bẹ́ẹ̀ sọ kankan. Ẹ má bọ̀. Ìdájọ́ òdodo lábẹ́ o, àti bàbá òde ọ̀yọ́ wá kó òun sí àkòsí náà wọ ní o. Àti bàbá ẹ̀ ní o. Ẹ dẹ́kun ẹgbà wá o, ẹ ṣàánú wá o. Ẹ wọ́n ti wọ́n fi ìyá ìjẹ wá gbé o. Kọ̀ọ̀kan kádà, kòkó wọn bẹ̀jẹ̀ ló fi rìn tí ẹ fi pa pẹ̀rẹ̀ dẹ́kun ẹ ṣàánú ẹ̀yọ́ wá kó lóhùn wàhálà táwọn ẹ̀yọ́. Ẹ dẹ́kun ẹ̀yọ́ wọ Nàìjíríà ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún wa sínú ọ̀pọ̀ orí rẹ̀ yóò kóra ọmọ tèmi náà. Tọ́lá ẹgbẹ́ mi ní ọ̀padà dùn. It's all right. Àtijẹ́ta náà ti wà lórí ẹkún dìsìn. Àtijẹ́ta ni wọ́n ti wà lórí ẹkún dìsìn. Gbogbo ẹni tí ó bá ní fojú sunkún ọmọ kò ní sọ wípé ẹni tó pa ọmọ ọlọ́mọ òun ó daṣọ bò lásìkò ìgbà náà. Ẹni tí ó bá wò pé òun ó daṣọ bò ẹni tó pa ọmọ ọlọ́mọ òun náà fojú sunkún ọmọ tiẹ̀ náà ni. Tó bá ní káwọn tó ní káwọn tó bí ọmọ kọ́ mọ́ jèrè ọmọ. Oh no, bímọ náà fojú sunkún ọmọ rẹ̀ ni. This is not done. We cannot take this. Enough of this madness. Enough of this stupidity. Because you have pen. Because you have a seat that the authority has already constituted for you. That is your òdodo. But when you get there, you use that particular position, that particular pen, that particular uniform, that particular seat. Láti máa oppress àwọn kan Ọlọ́run ò ní gbà àwa náà dẹ̀ ní gbà ọmọ Nàìjíríà ó dọwọ́ yín o ọmọ Nàìjíríà bá a ṣe máa jà ní ìta fi máa jàre o bá a ṣe máa bẹ̀rẹ̀ rẹ o tán lórí Yọmí Túndé o
àmọ́ra rí ṣùgbọ́n àmọ́ra rí tọ́ra àjọ belong sí kankan náà a belong sí grassroots level a belong sí igun aráàlú táwọn kan yàn jẹ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin adájọ́ ẹ̀yin agbófinró ẹ jọ̀ọ́ ẹ bá pera yín o ẹni rẹ pọ̀ nù yín o èèyàn dáadáa pọ̀ nù yín o kí obìnrin tí wọ́n ń pè ní SP Adégbáyọ̀ Wúràọlá ọlọ́pàá tó wà ní testing ground ọlẹ́jọ́ láti jẹ́ lójú gbogbo ọmọ Nàìjíríà ó ní ẹjọ́ láti jẹ́ lójú gbogbo ọmọ Nàìjíríà ìdí tí ìjọba fi ń sanwó fún ọ ó ní láti ríru kéèsì kó o dẹ̀ gbogbo àbí tó yẹ kó o gbà eléyìí ṣe traffic offender the man is not a traffic offender.